oṣù kan la fẹ́ fi ṣe wòlé yìí. Ẹ bring it up. Káwọn ẹni tó máa rẹ̀. Tẹ bá pé wá ẹ̀ ní pé lọ ikú ló máa pọ̀. Ìyẹn jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ kí tó sọ̀rọ̀ mà. Thank you ma. Sọ̀rọ̀ ìyá bí mi lórí ọ̀rọ̀ justice yìí náà. Báwo wá justice fún bàdì náà? Ó ti wá gbẹnu tán o. Ọlọ́run ó ti gbẹnu tán. Ọ̀rọ̀ yìí ò yé mi náà. Ó ti di gbàgbòs. Àní títí láyọ̀ sẹ́ tó wá bá ìdáyé máa pa ẹ̀. Àlọ́ wá bá mi pẹ̀lú fake account mi tí mo mọ̀ pé nìyẹn wá bú mi bíbá yìí mo dẹ̀ ní kàn sílẹ̀. Karimo ó ti wá gẹ́ carpet. Ní àárọ̀ ọ̀la wà á bẹ́ẹ̀ ṣe pósítà àwọn ọmọ ẹ̀ wá gbé wọn sínú pósítì báyìí. Ṣàkóso sọ fẹ́ lórí Facebook. Tí èjìká bá di July 28 èmi lọ́ máa lè. Ẹjọ́ mo fẹ́ sẹ́ẹ̀tì ìjàpọ̀ ní comment section. Ó ní mo máa gbẹ̀sán ọ̀ bí àmọ̀ ṣe lè. Ẹjọ́ mo fẹ́ sẹ́ẹ̀tì Àbí ìjàpọ̀ kí ní ẹ̀ tó comment bá di section. July 28 sọ́pọ̀ màlè ló sọ̀rọ̀. Mo sọ fún ẹ pé àwọn kan wà lábẹ́lẹ̀ tó ń bí ìjọba bàbá bàbá náà bí àwọn ṣeré. Mo ní wàá sunkún ọmọ sẹ̀. Ṣọ́ṣọ́ bí àwọn ṣeré ni wàá mọ̀ pé títọ́ọ̀kì náà pé bíbí yìí sẹ́. Ó láyà ó tún wá gòkè wá àbí? Jẹ́ kó dàárọ̀ ọ̀la wọ́n á ṣe pósítà ibi tí wọ́n pọ́sí ibi tó gbà wọ́n mẹ́ sí. O ò ní ṣoríire ṣorí kọ́ kí ṣe pé kéèyàn kú ní pẹ́ gidi o máa jẹ́ kó o dààmú tó bá wá dààmú tó bá mọ̀ kan tí wọ́n pè ní ìdààmú wà wá mọ ìfòró o ò ní ṣoríire o ò tún jẹ́ èèyàn mọ́ láyé ẹ níwọ̀ Karimo títí láyọ̀ yìí ọjọ́ tó bá pín oríire tó bá bá wọn ní oríire láàárọ̀ tó bá di ọ̀sán wà wálẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń yọjọ́ sí alába ní agbára náà tẹ́kùn náà dẹ̀ fi ẹsẹ̀ múlẹ̀ fún Karimo gbogbo ibi tó ti kí ẹgbẹ́ ewu ọmọ níwọ̀ títí láyọ̀ ọmọ Jùmọ̀kẹ́ gbogbo ibi tó ti kí ẹgbẹ́ ọmọ pátá gbogbo àwọn agáyé Karimo wà á di àgọ́ alẹ́ wọ́n ti lọ bàbá àwọn báàdì wà á di àgọ́ alẹ́ bí o fẹ́ mú bàbá aláwo tó fẹ́ bẹ̀ wò mo sọ fún ẹ lọ bèrè dáadáa ọmọlé atẹ́lẹ́ Karimo wàá fojú ẹ̀rí mọ̀ tó wà ló ṣí èèyàn gbèjà màá sọ fẹ́ pápá kan wà tẹ́ pé wọ́n fi bí ọmọ wọn wọ́n fi ṣe agbára Karimo wà ló ṣe bẹ́ẹ̀ mọ̀ láyé ẹ̀ mo máa ń wẹ̀ látijọ́ ìdíwà gbé fọ́tò bàbá àbúbá mo máa ń mirí fún ẹ ṣàkóso lọ́sàn yìí onígùrẹ́sì oníwọ́n lọ́wọ́ oníṣègùrẹ́sì pé tírọ́là ti lọ lẹ́nu wọ́n bí rí fún ẹ wọ́n lásìkò ti tó Karimo wà lọ ṣílẹ̀ ayé wa tó bá ti bí iye ẹ̀dá tó bá bí bá bẹ́ ẹ̀dá gbé fọ́tò bàbá Mohbad ṣàpẹ́ ló ń ju alábẹ́lẹ̀ tó lè wá sọ Zainab tó ń bí jẹ tẹ́lẹ̀ lọ bèrè lọ́wọ́ pé kí ló mú Zainab sí ò ní ṣoríire ọmọlé atẹ́lẹ̀ ló ń bẹ̀ sọ̀rọ̀ ó kò ní dá fún ẹ wà gbọ́mọ sí bí alọ́ba ṣe gbọ́mọ sí ni olórí. Eléyìí pọ̀ Ọlọ́run lórí pé àwọn wá justice yìí náà. Ẹ má block anybody, ẹ má dẹ̀ mute anybody. Ṣé rí èèyàn tó mú tó lọ lórúkọ ọmọ mi rich place àti profile name òun ló wọ bíbá yìí tó wá insult èèyàn mo ti mute ẹ̀ òun ni user ń reply sí beautiful God's own tó rò pé bí àwọn ń bù mọ́ mi rich place so àti beautiful God's own àti user ẹjọ ẹ má jà mọ́ ẹ ń tàgàrà yín fún. Thank you ma èmi ti mute user bí mo ṣe rí mute kìíní kan. No. Èmi ti mute fúnra yín mute ẹ ma. Ó ní kúwe Karimo mọ́mí kò fi ẹ sọ̀rọ̀. Mọ́mí lẹ́yìn yẹ mute ẹni náà ma. So mọ́mí kò fi ẹ sọ̀rọ̀ látẹ̀kọ́ àgbàmọ́ ilé rẹ̀. User yẹn kò mí bébí àwọn fẹ́ wá kò drag anybody ó reply ẹni yẹn ni. Now títí láyọ̀ ṣé o rò pé wàá distract wa bí báyìí. Karimo ti wá rógo báyìí o. Ìwọ ló kéré jù láti wá distract wa. Ìwọ ló kéré jù láti wá distract wa. Títí láyọ̀ ṣé o mọ̀ pé mi ti ṣe playback mi ti ṣe back to sender ọmọ ẹ̀fọ́ ẹ̀ mo dẹ̀ ṣe máa ṣe gidi tó máa gbá sí gan máa ṣe gidi tẹ́pẹ́ wò ó wàá ya ìgbẹ́ sára lórí láìvẹ́ gbàmí mi sọ fún ẹ wàá ya ìgbẹ́ sára wàá ṣú sára sẹ́ Karimo títí láyọ̀ á dì pẹ̀lú ẹ̀ ó máa ń fẹ́ pé kí n máa dẹ́ lóhùn pé kí n máa dẹ́ lóhùn mi ì dẹ́ lóhùn ló ṣe wá sí bíbá tó ṣe lo fake account Karimo mọ̀ pé fake account pé ìwọ ni Karimo ti mọ̀ pé ìwọ ni mi ní jẹ́ kó mi ní gbé sókè Karimo ti mọ̀ pé ìwọ ni mi ní gbé sókè because distraction ni ẹ́ sórí jẹ́ nìyẹn a dẹ̀ máa ṣe sórí bàbá ọmọ àbúrò ẹ̀ ikú máa pa ṣó ti yẹ ẹ̀yin kíní olórí burúkú yìí ẹ̀yin ọmọ tí ò níran ẹ̀yin ọmọ játijàti ẹ̀yin ọ̀pá mẹ́ta lásán ọ̀pá mẹ́ta ìyá yín wò yìí tì ikú
ìyá ò ní làpálàpá lójú ó ní multicolor ìyá ẹ̀ ọmọ ìyá ó ní multicolor ikú ló máa pa ẹ́ tìrantìran ò ní gbé ilé ayé ṣe oríire mọ́ ò ní ṣe oríire nílé ayé ó rò pé ó lè distract mi ni ó máa tíjọ́ tó ti ń gbé àwọn fọ́tò ọmọ mi fọ́tò màámi fọ́tò ọkọ mi tó kú tó lọ gbé ó máa tíjọ́ tó ti ń gbé tí mi ò dé lò mò ń rí ẹ̀ mò ń fẹ́lẹ̀ so kí ló fíò ó fi pé bóyá ọkọ gàn yẹn àbí ó fíò wípé ọkọ gàn yẹn àbí orí ẹ̀ ti dàrú gbé ìyá mi sẹ́gbẹ́ ìyá mi ò ní multicolor kó gbé ìyá mi sẹ́gbẹ́ ìyá ẹ̀ kó gbé wọn sẹ́gbẹ́ ara wọn ó rí bí ìyá ẹ̀ ṣe rí ni ìyá ẹ̀ dàbí àwọn àjẹ́ tí wọ́n rí tó rí lulẹ̀ tí àdúrà já lulẹ̀ dágbé àdúrà ó já lulẹ̀ látòrí páànù ọmọ bí ìyá ẹ̀ ṣe rí ni ìyá ẹ̀ dàbí àjẹ́ ọmọ bí ìyá ẹ̀ ṣe rí ìyá ẹ̀ kò lè ní happiness mọ́ tó máa fi kú nílé ayé kò lè ní happiness mọ́ gbé ìyá mi sẹ́gbẹ́ ìyá ẹ̀ wo lórí burúkú ìwà láyé bàjẹ́ wo bí ìyá ẹ̀ ṣe rí ìyá ẹ̀ rí orí ṣíóṣíó orí núọ́nú bí ológbò orí núọ́nú bí ẹyẹ àjẹ́ ó dàbí àjímú orí bí ìyá ẹ̀ ṣe rí orí ẹ̀ fọ́ orí ẹ̀ dàrú píkṣọ màmí tó gbé sórí láìpẹ́ ń bẹ̀ yẹn gbé sẹ́gbẹ́ ìyá ẹ̀ mo tẹ̀ máa gbẹ̀gbẹ̀ ń sùn ẹ máa sọ̀rọ̀ lọ. Píkṣọ màmí tó gbé sórí láìpẹ́ yẹn máa gbé màmí máa gbé sẹ́gbẹ́ ìyá ẹ̀ ń sìn àwa fi ṣe compare and contrast orí ẹ̀ ti dàrú ẹ máa sọ nǹkan mí lẹ́jọ́ ẹ máa bá sọ̀rọ̀ jẹ́ nìyẹn. lórí ọ̀rọ̀ DNA náà. ọ̀rọ̀ DNA ni kẹ́ bá wa contribute ṣẹ́gbọ́n DNA please. ó wá ga o ó wá ga alágbólé justice Mohbad o. àgbọ̀n yìí ó dà pé ló ṣe sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yẹn. ó wá ti ga báyìí o. ó ti di gbàgbó lágbólé justice Mohbad. mo ti fáwọn ẹ ní example ní ọ̀sán yìí pé tó bá mọ̀ nǹkan tó ń pè ní ayé o ò ní bẹ́ wá sórí social media o ò bóyá ẹnu ẹ mú mo ń sọ pé àwọn kan wà tó jẹ́ pé ilé ọmọ wọn náà fi ṣe agbára Karimo wà lóò ṣe bẹ́ẹ̀ mọ́ mo máa sọ fún ẹ pé ẹni tó bá sọ fún pé ò lè bímọ kò sí kan tí ò lè fojú ẹ tó ti bí kò sí kan tí ò lè fi wé bó ń sọ ọmọ nù kò káyé wọn náà máa mọ̀ ní ara ni má dàbí kó mọ̀ lára fẹ́ wàláì tàláì tó ẹ̀ síláwà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá mọ̀ mi dáadáa lọ bèrè ọmọ babalẹ̀ atẹ́rẹ́ náà ń pè mí níta mọ́yà Karimo wà fẹ́ láyé ò ti ṣe bẹ́ẹ̀ bọ̀ ìwọ lọ wá síta tó parọ́ fáwọn èèyàn pé o bá bàbá yẹn sọ̀rọ̀ fún good 8 hours ó dẹ̀ ti jẹ́ wàdẹ̀ tó ti wá wù ẹ̀ràn ó tún wá láyà wá fáwọn agbẹ́ fọ́tò bàbá yẹn síta mò ń sọ pé báwọn kọ́ wà tán bí ìdá bàbá bò bá lọ bí àmọ̀ òṣèré ni Zainab ọ̀rẹ́ lọ bí pé kí ló ṣẹlẹ̀ sí sórí wọn gbọ́ ẹ bá náà títọ́ wa bẹ́ẹ̀ yẹn wà láì egbò tí wọ́n tún pe àlùkùránì jẹ́ kókó 21 days ẹ̀tẹ̀ tí ó bá dàlú ẹ ní ara kókó mi ní ọmọ àlè wà á rí gẹ́tì kó ṣe wálé ayé. ó wá ga báyìí o. Stop fighting your blemishes. ó wá ga báyìí o. ó wá ga o. ó wá ga báyìí o. lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí ẹ wò bọ́n ṣe ń wọn ara wọn lépè tó bá tiẹ̀ jẹ́ pé ara wọn ni wọ́n fi ń ṣe ìpè kò bá má dá o ọlọ́run tó bá yẹ pé ara wọn ni wọ́n fi ń ṣe ìpè kò bá má dá o ó ti wá di ibi tán ti wá ń fi ọmọ ara wọn ṣe ìpè báyìí sìn ẹ gbọ́ nǹkan tárábìnrin yẹn tún sọ ó lẹ́ni tó ti fi ilé ọmọ ẹ̀ ṣe agbára ó ní kò kọ́ kí tọmọ ọlọ́mọ bàjẹ́ gbogbo ojú tó ń wò mí ẹ̀ mà ní sọmọ nù o ẹ jẹ́ bá mi share fídíò yìí bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ELEYI Global TV fún àǹfààní ẹ̀yin tí ẹ ò tí subscribe ẹ subscribe sílẹ̀ ELEYI Global TV kẹ́lẹ́ bá mi share fídíò yìí tí n bá lọ́rọ̀ justice yóò yà mí lẹ́nu irọ́ ni mo. ẹ já sọ̀rọ̀ DNA nǹkan tó fẹ́ ká máa sọ lélẹ̀ èmi ò dẹ̀ fẹ́ ẹ rí pé mi ò dá sí ṣó ti eyín ẹjọ́ mi ò fẹ́ ká sọ̀rọ̀ ọ̀rọ̀ Karimo yẹn ẹja ó ń dùn bí a ṣe sọ̀rọ̀ ẹ̀yẹ àfìsẹ́yìn ní títì ṣe rí and there is time for everything ṣó ti eyín time to weep and time to laugh time to plant and time to harvest ṣó ti eyín there is time for everything eléyìí kò ń ṣe ọ̀rọ̀ Karimo
mọ́ rárá. Ọ̀rọ̀ DNA là ń sọ lọ́wọ́. Èmi ò lè jẹ́ Karimo orí ẹ̀ ti dàrú. Èmi ni wọ́n fẹ́ máa play game gbogbo ìgbà tó fi ń ṣorí burúkú káàkiri yẹn. Èmi ló fẹ́ máa play game yẹn fún. Orí ẹ̀ ti yí. Orí ẹ̀ ti dàrú. Orí ẹ̀ ti dàrú. We are for serious business. Ọ̀rọ̀ DNA là ń ṣe lọ́wọ́. Ṣó ti yẹ kó jẹ́ kó pọ̀ létí ẹ̀? Gbé any picture sí. Lọ gbé picture ọkọ mi. Lọ gbé sí. Later ọkọ mi lọ gbé sí. Lọ gbé anything sí. Èmi ò rí ẹ. Mi ò rí ẹ. O fẹ́ pa òkúta sọ̀rọ̀ ni. Gbogbo ìgbà tó ti ń gbé sí mo ní mi ò rí ẹ sẹ́. Ẹ bá mi ẹjọ́ ẹja sọ̀rọ̀ jẹ ni. Princess ṣe wà bẹ́ẹ̀. Ẹjọ́ kí princess tó fẹ́ máa ẹ ká sọ̀rọ̀. Káṣọ ẹgbẹ́ jẹjẹ ẹ má bínú pé mo sáré bẹ̀ wọlé. Ọ̀rọ̀ DNA ni o. Mo fẹ́ pé nǹkan fún kámpù wọn ti dàrú. Ọ̀rọ̀ DNA ni wọ́n ń fà. Ẹ mọ̀ pé Wùnmí tẹ bá notice pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa ń look happy láti ìgbà tí Òdùmọ̀ṣù wà ń bẹ̀. Ṣé mo kó máa ń mọ̀kì wà ní tẹ́gbẹ́ tó bá cancel inquest a máa jó a máa ya fọ́tò pẹ̀lú ìyá Mohbad a máa ṣe gbogbo ẹ̀. Bọ́ láti ìgbà tí bàbá kìíní ti wá débẹ̀ Sam ó wá sad ó yẹ kẹ́ notice mood ẹ̀ mood yẹn kò ó dull bákan something is wrong with her but kò lè sọ síta ó yẹ wá gbọ́n sí i gbọ́. Ọ̀sán ìdílé is about DNA. We cannot say it's not about DNA. They have made it a DNA thing. And for us, láti short irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yẹn hàn. If it cannot, people don't understand me that. Ṣé ní bẹ́ẹ̀ ṣe dúró ti wù mí nínú olè mi náà làwọn náà dúró ti. But once that order loud, it can be for anybody. It can be for Jose. Even bàbá Yorùbá máa jẹ́ bàbá tó wà rẹ̀ sọ, ó ti sọ statement tó strong jáde. Ó ti sọ jáde yìí pé wọ́n ti wọ́n mi bá ti ṣe DNA. Òun sọ ikú tó pa ọmọ. Ó ti sọ bẹ́ẹ̀. Bàbá ti sọ bẹ́ẹ̀. Jòsí ò nọ́mà. Wọ́n ní kẹ́ play ma. Ẹ máa play lọ. Ọ̀túnba ẹ̀yẹ kan lísìn dáadáa kẹ́ ẹ rí ibi tí mo ti fẹ́ jáde. And I am very sure with the kind of person that ìyá Mohbad is. Ẹgbẹ́ mo sọ síta with the kind of somebody that is very cunning. Because I have known this about her. She's cunning. And the cunning is in the blood of the family. You will see that they don't know how to talk well, but they are evil. There are some people like that, but evil one in one. I'm just trying with the recent effect of everything. And that is why I would suggest any product, any sample they want to use for that enhanced DNA should be young Mohbad's sample. Should be young Mohbad's sample. And that is the only way to really more. Bóyá ọmọ yẹn, bóyá bàbá yẹn ló bí fún àbíyá yẹn. And òun náà ni mo sọ nísìnyí. For real, because Kogi dwells. Why I suspected that woman recently? Because of her recent attack. Maybe her ways too might not be pure. We don't know. Ṣé mo pẹ́ obìnrin aburú? You understand? Nígbà tí wọ́n lábàá pọ̀ jù, ọwọ́ màmá yẹn lè máa mọ̀ ọ́. Nípa pé ta ló bí Mohbad gangan yẹn rí sẹ́ẹ̀sì fún. Àbí tí wọ́n bá tẹ̀lé jáde wọ́n ti fi ṣàwádà rí. He has said this out of àtẹ́lẹ̀ yìí wọ́n ti sọ jáde ní ẹ̀jẹ̀ rẹ́rìn ni ìpè bàbá àfọmọ mi lè kí sí olóbi ṣé rí àwọn obìnrin aburú ju Wọ́n ti fẹ́ máa use ọ̀rọ̀ inú against ẹ̀. àwọn ìgbà míì wà. Understand? No.
fẹ́ sọ̀rọ̀ ṣé máa play lọ. Madam. Ẹ wò ṣe rí ibi tí ọ̀rọ̀ justice yìí lọ yìí àfàìmọ̀ kí àwọn ẹlòmíì gan kó má ti pa ara wọn kó tó di pa máa rí justice gbà àfàìmọ̀ kó má ti pa ara wọn àwọn tó ní ọmọ gan àwọn tó ní ọmọ gan àwọn tó bí ọmọ gan mi rò pé wọ́n jà tó bí àwọn alágbọ̀rọ̀dùn ṣe ń jà yìí àwọn tó ní ọmọ gangan bàbá Mohbad àti Mohbad gangan tó ní ọmọ gangan mi rò wípé wọ́n jà tó bí àwọn agbọ̀rọ̀dùn ṣe ń jà yìí ẹ wo bí wọ́n ṣe ń fi ọmọ ara wọn ṣẹ́ ìpè ẹ wo bọ́n ṣe ń fúnra wọn ní ọjọ́ méje àbọ̀jọ́ mọ́kànlá àbọ̀jọ́ méje náà ń fúnra wọn pé tí ẹ̀tẹ̀ ò bá bò ẹ jọ̀ọ́ káyé màjì ṣẹ́yìn lẹ bímọ ni ẹ̀yin sàkọlọ́mọ yín kú tẹ́ ẹ wá joyè gbàràn mí dẹlẹ́rù tájínigbó wá dọkọ lọ́kọ báyìí torí Ọlọ́run mo dẹ̀ máa ń sọ kíní pé ẹ̀yin obìnrin náà dẹ̀ ní kíní yìí kọ́mọ̀ fún jù ẹ̀yin obìnrin ló kọ́mọ̀ fún jù ẹ̀yin náà dẹ̀ là ń fojú pé àbíamọ nìyí ẹ̀yin là ń pè lábíamọ ẹ̀yin là ń fojú àbíamọ wò ẹ̀yin là mọ̀ wípé ẹrù oyún sí odindi inú fódindi oṣù mẹ́sàn-án ẹ wo pain tẹ́ go through ẹ wo nira tẹ́ go through kẹ́ ẹ tó bí ọmọ náà sáyé ẹ wá bí ọmọ náà sáyé tán ọmọ tí ò ṣẹ̀yìn tí ò ròyìn ìyá ẹ̀ ló ṣẹ̀yìn bàbá ẹ̀ ló ṣẹ̀yìn ẹ ṣe máa dí pẹ̀lú àwọn tó ṣẹ̀yìn kẹ́ ẹ fọ àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ mo máa ń tẹnu mọ́rọ̀ yìí obìnrin tó bá ti ń ṣépè fún ọmọ obìnrin ẹgbẹ́ ẹ̀ tó bá ti ń rokúro ọmọ obìnrin ẹgbẹ́ ẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ kò kí ń ṣàbíamọ ó kàn joyè ìyá ọmọ lásán ni because abíamọ gidi tó royún fún odindi oṣù mẹ́sàn-án pẹ̀lú ìnira kó tó ṣépè fún ọmọ ọlọ́mọ á rò pé méjì abẹ́ mẹ́ta pé èmi náà má bímọ èmi náà má gba ṣánà yìí kọjá mo máa mú ìnira tó wà ń bẹ kí wọ́n máa gbàdúrà fẹ́ ní pé kó pàdánù ọmọ àná gbogbo ojú tó ń wò mí ẹni tẹ́ ẹ máa ṣẹ̀ tó máa ti bí ọmọ mú yín lágbára Èdùmàrè ẹ ò ní ṣẹ̀ o ẹni tẹ́ ẹ máa ṣẹ̀ tó máa sọ wípé ọmọ yín lòun fẹ́ fi pa yín lẹ́kún ọba mi Èdùmàrè ò tiẹ̀ ní jẹ́ kẹ́ ẹ mọ̀ débi pé ẹ máa ṣẹ̀ ṣẹ̀ ń gbọ́ adẹ̀ ń sọ fún Karimo yìí náà kó ṣọ́ra kó mọ nǹkan tó máa sọ mo lè sọ yìí mo lè sọ yìí mo lè sọ yìí mo lè sọ yìí ìjọ tó bá máa pàdé ẹni tó mọ̀ ọ́ sọ jù ẹ lọ bí eré ni o ẹ wojọ́ tó ti ń sọ́bọ̀ ẹ wo gbàtọ̀ wá ṣe ń fún náwọn èsì ọ̀rọ̀ ẹ̀sìn ẹ gbọ́ tárábìnrin yìí sọ pé ọmọlé ibì kan lòun ọmọlé atẹ́rẹ́ lòun ọmọlé kíní kan lòun òun fún níjọ́ kan òun fún níjọ́ méje òun ṣe kíní kan tá a bá ní kò ní rí bẹ́ẹ̀ tó bá lọ rí bẹ́ẹ̀ nǹkan lórí ipá ń wá justice adẹ̀ tún ṣera wa adẹ̀ tún kó bára wa adẹ̀ tún bàtà wa tọmọlàkejì ara wa jẹ́ níjọ́ wo la fẹ́ ṣe ògbélé ìgbà ẹ jọ gbogbo ojú tó ń wò mí ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ ká kọ́gbọ́n ẹ jẹ́ ká máa kọ́gbọ́n ojoojúmọ́ yìí bílẹ̀ ṣe ń ṣú bílẹ̀ ṣe ń mọ́ lóríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ ṣe rí ẹni tí ó bá kí ń fọ ọ̀rọ̀ lọ́rọ̀ kọ́gbọ́n abẹni tí ó bá kọ́gbọ́n nínú justice somebody bóyá ní irú ẹni bẹ́ẹ̀ lè gbọ́n mọ́ o ẹ jẹ́ bá mi share fídíò yìí kẹ́ bá mi subscribe sílẹ̀ ELEYI Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ subscribe kájọ máa jẹ àǹfààní yìí lọ kẹ́ ẹ bá mi share fídíò yìí ṣe ti rí ọ̀rọ̀ Karimo ẹ wo bí tó ń bá ọ̀rọ̀ justice yìí lọ ẹ wo gbogbo àdúrà èpè tó ń ṣe fún Karimo ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ Karimo ẹ bá mi tag ẹ ó tó gẹ́ alùbàtà kì í darí fídíò kan ni mo sì ṣe lórí ẹ̀ níbi tó ti ń tọrọ dáríjì lọ́wọ́ bàbá Mohbad pé òun mọ̀ pé òun kọ́ lòun bá sọ̀rọ̀ òun mọ̀ ṣe kíní kan igbá kan àwo kan wọ́n tún ní December bàbá Mohbad náà ni ó tún ń bú ọ̀rọ̀ yìí ò tiẹ̀ wá yé mi mọ́ ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí ELEYI Global TV tí n bá tún rí any information tó máa wúlò fún yín máa tún mú wá fún yín ire o.